Àjèjé ọwọ́ kan ò gbégbá dórí. Ǹjẹ́ ẹ gbọ́ òwe yẹn rí? Bẹ́ẹ̀ ni, ẹ gbọ́ rí láìmọye ìgbà. Ṣùgbọ́n bá a bá béèrè wípé kí ni ìtumọ̀ ìpìlẹ̀, ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀? Ó kàn yé eyín náà ni wípé èèyàn ò lè dáhùn nǹkan ṣe àfi ká jọ gbìmọ̀ ṣe é la lè ṣàṣeyọrí nípa rẹ̀. Ṣùgbọ́n kí ni Yorùbá ń pè ní àjèjé? Àjèjé jẹ́ ẹrù ẹni tó ti kú tá a máa ń dì sínú igbá ńlá kan. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bí ọdẹ bá kú, wọ́n bá ń ṣípà ọdẹ, wọ́n á máa di gbogbo aṣọ oògùn ẹ̀, kódà wọ́n á máa mọ ère ní àwòrán ọdẹ tó kú yìí. Gbogbo nǹkan tó jẹ́ bí oògùn rẹ̀ wọ́n á máa dì papọ̀, wọ́n á máa kó wọn sínú igbá ńlá. Bí èèyàn ò bá sì gbé ẹrù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ọwọ́ kan ò ṣeé gbé e, àfi káwọn ẹni tá a jọ wà bí akẹgbẹ́ ẹni kí wọ́n ranni lọ́wọ́ ká jọ gbé igbá yìí ni. Bá a bá fọwọ́ kan gbé igbá ò yí dànù. Ní Yorùbá ṣe é sọ wípé àjèjé ọwọ́ kan ò gbégbá dórí. Èyí náà ló sì ń túmọ̀ sí wípé nílé ayé tá a jọ wà yìí, ìbá ṣe pé ayé ṣe é dá ṣe ni èèyàn kan nìbá wà, ṣùgbọ́n a wà fúnra wa láṣepọ̀, jákèjádò la sì ṣe ń mọra wa. Bí n bá fẹ́ ṣe nǹkan láṣeyọrí, mo nílò èèyàn tí ó bá mi ṣe. Bẹ́ẹ̀ nìkan náà ó sì ṣe nǹkan àṣeyè, dandan ni kó pè mí kájọ ṣe kinní ọ̀hún kí n sì gbárùkù tì í. Ní Yorùbá fi sọ wípé àjèjé ọwọ́ kan ò gbégbá dórí. Àgbà ò ní tán lórílẹ̀ o. Ire o. Méjì ló ṣọ́ọ̀tì.